Africa Content TV. Ọmọ ní iṣẹ́ lóhùn, ọmọ akọ́nà tó ní ìdáni. Alágbádá Sàyídì ló ní dúpẹ́. Olùfìmọ́ ló ń náwó. King of music. Ọmọ bàbí sọ́tún wà ilé adé. Ọmọ adájọ́ lọ lásàrà ilé adé wọlé o. Oṣù pàdé Sàyídì o. Sìdó ta ló ga ìlàgbà yìí. Òṣùpá ó dára ṣe wọ̀ wá sí mẹ́lọ́ èyí tó ti fi sílẹ̀ kó dára ara wọn oṣù mẹ́sà yìí àti ilé wọn lẹ́yà ìwúrà. Fújì ìbò fẹ̀sà ìdí àdé o. Òun ọmọ lọ́rọ̀ olówó ọmọ òun ìnà yàgbẹ́. Wọ́n máa ń fẹ́ bọ́lá kéde. Adéwálé Abasilo Obesere àtọmọ ìyàwó Ànábì Fasonko àti Sura lọ́nà gbogbo pátápátá àtẹwé àtàgbà ẹ̀fọ́ balẹ̀ kọ́lọ́hún má jẹ́ àríjà ọba o. Àtẹwé àtàgbà ẹ̀fọ́ balẹ̀ kọ́lọ́hún má jẹ́ àríjà ọba. Torí Síkírù Àyìndé lọ́lọ́run kó gbére fújì wá sílé ayé. Òṣùpá òun ló fi yẹ èmi náà òun ni mo fi padà tí mo fi ràn wá lẹ́nu kẹ́sàn-án. Agbolé fújì ẹni tí ó bá ní kó dàgbò lọ́wọ́ bá kò ní fún ṣé o. Mo sọ tèmi fújì kan máa ń gbà àdó tó wáyé àtẹwé àtàgbà ẹ̀pá ìdè ló kọ́lọ́run má jẹ́.
agodo lébù méjì kò fẹ́ kú. Òṣùpá níbi eré fújì yóò kò sẹ́ni lẹ́nu bí bàrà Àyìndé. Mo ní kò sẹ́ni lẹ́nu ẹ̀. Agbada fújì táwọn péjọ wọn kò ní bọ́. Mo lágbada fújì táwọn péjọ wọn. Ọmọ ìdè lólórí wọn. Bàbá gbajẹ́ lọ́la lólórí. Àgbà ń bọ̀ wá kọ̀ yìí ó fẹ́ kẹ́kọ̀ọ́. Ìgbà ò lọ bí ọlọ́mà. Ìgbà ò lọ bí ọlọ́mà. Ẹlòmíì bí ọlọ́mà. Òṣùpá àwa lòrùkú ti ń bí. Òrùkú ti di ti òrùkú bí kàwọ́. Ìgbẹ́lẹ́dẹ́ ìlọ́kà ìlú lọ́kà. Soya, second show. Soya, second show. Soya, second show. Soya, second show. Àwa lòrùkú ti